Wasiu Ayinde Ọlásùnkànmí Adéwálé K1 The Ultimate ó ti wọ́ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ilé-ẹjọ́ lórí ọba Àwùjalẹ̀ tí ó lóun fẹ́ẹ́ jẹ náà ni. Gbogbo ẹ̀ la fọ̀gbà yángá. Àwọn wo ló wọ́ lọ ilé-ẹjọ́ àti pé ibo ni Àwùjalẹ̀ tó fẹ́ẹ́ jẹ? Níbo lọ̀rọ̀ náà dé dúró? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọlé jẹ́ bá tẹ subscribe button sórí YouTube channel wa yìí, ẹ jẹ́ ká mú báyìí. Ká kọ́kọ́ ka àwọn méje tí Wasiu Ayinde K1 The Ultimate tó ti wọ́ ilé-ẹjọ́. Ẹni alákọ̀ọ́kọ́ náà ni gómìnà tí Ogun State, ìyún Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ó wà nínú àwọn tó wọ́ lọ ilé-ẹjọ́. Ó tún wọ́ Executive Chairman Ìjẹ̀bú-Òde Local Government, ó wọ́ ìyẹn náà lọ ilé-ẹjọ́. Ẹni ẹlẹ́ẹ̀kẹta ni Commissioner for Local Government and Chieftaincy Avia, ó wọ́ àwọn yẹn náà lọ ilé-ẹjọ́. Ẹni ẹlẹ́ẹ̀kẹrin ó ní Attorney General gangan and Commissioner for Justice, ìyún tó Ogun State. Wọ́n ní bàbá ẹ̀yin náà fojú balẹ̀ ẹjọ́. Ẹni ẹlẹ́ẹ̀karùn-ún ó ní Secretary Ìjẹ̀bú-Òde gangan. Àwọn náà ilé-ẹjọ́ ẹ ó fojú balẹ̀ ẹjọ́. Ẹni ẹlẹ́ẹ̀kẹfà ó ní Chairman Àwùjalẹ̀ gangan Administrative Council. Ilé-ẹjọ́ yá ẹ wá lọ sọ tẹnu yín. Ẹni ẹlẹ́ẹ̀keje ìyún tí yóò fojú balẹ̀ ẹjọ́, òun gan wá ní Chairman Ruling House tí ń dá wàhálà lẹ̀ gangan láàrin K1 The Ultimate, ìyún Chairman Fusegbuwa Ruling House. Bàbá ẹ̀yin náà sọ tẹnu yín, ìyún Ọ̀túnba Lateef Owóyẹmí. Ilé-ẹjọ́ yá. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Àwùjalẹ̀, mo ní pé lọ́jọ́ Monday tó lọ yìí ló yẹ kí àwọn Fusegbuwa ló yẹ kí wọ́n yan ọmọ oyè tó yẹ kó jẹ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Òde. Ṣùgbọ́n o, lẹ́yìn ìgbà tí ìjọba dá sí, wọ́n dáwọ́ yíyan ọmọ oyè dúró. Lẹ́yìn ìgbà náà wá ní Wasiu Ayinde K1 The Ultimate lọ́wọ́ gbogbo àwọn méjèèjì lọ́wọ́ wọn relé-ẹjọ́. A ó fi pépà tó fi pè wọ́n lẹ́jọ́, a ó fi hàn yín, a ó wá ṣàlàyé ìtọ́ wà ń bẹ̀ àti wípé ṣé ẹ sì lérò pé K1 The Ultimate yóò sì jẹ́ ti Àwùjalẹ̀ eléyìí tó ń jà ràìnràìn. Torí pé ọ̀rọ̀ náà ó ti kẹnu ju bá a ṣe ń rò lọ. Yín sì fọ gbogbo ẹ̀ fún yín tí ó wà yé yín yékéyéké. Gbogbo yín náà lẹ mọ̀ pé ní ìpìlẹ̀ pẹ̀pẹ̀ ibi tí K1 The Ultimate tó lòun belong sí, ó ní ìdílé Jàdíàrà eléyìí tó wà ní ẹ̀ka Fusegbuwa. Ẹ wo ìwé ìpẹ̀jọ́ náà, ẹ lè zoom ẹ̀ dáadáa. Àwọn méjèèjì tó pè lẹ́jọ́ iná ló wà ń bẹ̀. Kí ló wá kọ bẹ́ẹ̀? Ó ní pé káwọn pàdé nílé ẹjọ́. Àkọ́kọ́ kí wọ́n dá jíjẹ oyè dúró ná kó tó di pé wọ́n ó ṣe ìwádìí tó kúnná dóko pé ṣé lóòótọ́ lòun èso ọmọ ọba. Òun ò lè gbà torí òun èsì ọmọ àlè rárá. Ó tún wá kọ bẹ́ẹ̀. Ó ní pé ìdílé tó kàn, ìyún Fìdípọ̀tẹ̀, ṣe mọ̀ pé ó ti ń takora wọn. Ó kọ́kọ́ ní pé ìdílé Jàdíàrà lòun ti wá. Ó tún wá sọ ẹ̀ka court case yẹn dáadáa. Ó ní pé ìdílé Fìdípọ̀tẹ̀ tó kù lòun ti wá. Pé torí náà káwọn ó pàdé nílé ẹjọ́, pé ìjọba sì gbọdọ̀ kọ́kọ́ dá jíjẹ Àwùjalẹ̀ kí wọ́n dá dúró ná. Torí pé mo sọ fún yín, mo ní pé tí wọ́n bá fi lè yan ọmọ oyè tí Wasiu Ayinde ò tí ì rí nǹkan kan ṣe sí i, ó ṣeé ṣe kó má jẹ Àwùjalẹ̀ mọ́. Ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé òun náà ló dáa, tó jẹ́ pé ó pè wọ́n lọ ilé ẹjọ́. Ṣé mọ̀ pé wọ́n ti kọ́kọ́ dá yíyan ọmọ oyè, wọ́n ti dá dúró. Tí ó bá jẹ́ pé Wasiu Ayinde tó bá lọ jàre nílé ẹjọ́, ẹ̀yin náà ti mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n yàn gẹ́gẹ́ bí ọmọ oyè. Tí wọ́n bá sì yàn gẹ́gẹ́ bí ọmọ oyè, a jẹ́ pé èmi ò tí ì rí nǹkan tí yóò dá Wasiu Ayinde dúró pé kó má jẹ Àwùjalẹ̀. Torí pé ó lówó, ó mọ̀ọ́yàn, ó sì tún ní agbára. Gbogbo ẹ̀ ti pé. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀? Torí pé ó ti ń fọ́jú pọ̀ mọ́ra wọn báyìí o. Àwa oníròyìn gan-an a ò tiẹ̀ fẹ́ mọ ibi tá yà sí mọ́, torí pé
gbogbo ẹ̀ gan náà gan ó ti ń fẹsẹ̀, ó ti fi ń kọ́ra wọn, ó ti ń fẹsẹ̀, ó ti fi. Ẹ jẹ́ ká máa wo èsì àbájáde tí ilé ẹjọ́ yóò dá. Ilé ẹjọ́ High Court ìyẹn ní Ogun State ni ó wọ́ gbogbo àwọn méjèèjì yìí lọ́wọ́ wọn lọ. Ẹ jẹ́ ká máa wò ó, tí ilé ẹjọ́ bá ti sọ wí pé ó wà lára ìdílé fìdípọ̀tẹ̀, a jẹ́ pé ó tún wá kù ṣé fìdípọ̀tẹ̀ gangan ṣé wọ́n ó mú lọ́mọ oyè, torí ẹ̀yin náà mọ̀ pé kò lè jẹ́ òun nìkan ló jẹ́ olówó tó wà nídìílé fìdípọ̀tẹ̀, àti pé Wasiu Ayinde gan ti ń fọpọ̀ mọ́ra wọn. Ó nídìílé Jàdíàrà ìyẹn tó kọ sí fọ́ọ̀mù tó submit fún wọn. Ìgbà tó yá ó tún ní fìdípọ̀tẹ̀ lòun tún ti wá. Ẹ jẹ́ ká máa wò, a jẹ́ pé ká sọ pé méjèèjì náà ló sá ti wá, Jàdíàrà, fìdípọ̀tẹ̀, ìdílé ọba náà ní méjèèjì. Ẹ jẹ́ á máa wo ohun tí ilé ẹjọ́ yóò dá ní ìgbẹ́jọ́. A ò tíì mọ̀ ìgbà tí ilé ẹjọ́ yóò ní kí àwọn méjèèjì kí wọ́n fojú balẹ̀ ẹjọ́ kí wọ́n wá sọ tẹnu wọn pẹ̀lú Alhaji Wasiu Ayinde Ọlásùnkànmí Adéwálé. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, àwọn oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ ìyẹn níkànnì ayélujára. Àwọn èèyàn ní pé kí Wasiu Ayinde kó lọ jókòó, Ọlọ́run ti ṣòwò fún ọ, ó ti ṣe iyì fún ọ láwùjọ, ó tún wá jẹ́ olórin fújì tó jẹ́ pé kí ló fẹ́ fọba ṣe tó ò ní lè kọrin mọ́. Àwọn kan sì tún sọ wípé lẹ́yìn tí èèyàn bá ti lówó, owó náà lèèyàn fi máa ń ra iyì. Ó ti lówó, ó ti níyì, a jẹ́ wípé agbára ló tún kù. Agbára náà dẹ̀ ní kò lè wá láì jẹ́ pé bóyá èèyàn ṣe kí ni o, èèyàn jẹ́ olóṣèlú, ó wà ní post kan, tàbí kó jẹ́ adarí ìlú kan, tàbí kó jẹ́ olórí ìjọ kan. Ṣé ẹ mọ̀ pé agbára kan nù? Ó ṣeé ṣe kó jẹ́ pé irú agbára bẹ́ẹ̀ ni Wasiu wò pé mo ti lówó, mo mọ̀ èèyàn, mo sì ti lágbára, mo sì ti ní mo mọ̀ èèyàn, a jẹ́ pé agbára. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ìyún Àwùjalẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ká má pọ̀ lọ́rọ̀, kí lèrò tiyín lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ eléyìí tí Wasiu, ṣẹ́yìn náà fọwọ́ sí kí Wasiu Ayinde kó di Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde, àbí ẹ̀yin ń wò pé oyè náà kò fẹ́ẹ̀ kò pẹ̀lú gbogbo ohun tó ti pèsè nílé ayé? Kí lèrò tiyín? Ṣé kó jẹ́ ni yóò tún mú nǹkan tẹ̀síwájú fún un, àbí kó kúkú fi í lẹ̀? Bá a tiẹ̀ ṣe ń wò yìí, ó ti wà lẹ́mìí bàbá. Oyè ò gbọdọ̀ lọ, Àyìndé mi o, oyè Àwùjalẹ̀ yẹn ò gbọdọ̀ lọ. Ẹ mọ̀ pé bàbá náà ti sọ, ó ní ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o. Ẹ jẹ́ á wá máa wo ẹni tí ó sọ pé kí bàbá ó má di Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde. Yóò jọ sójú gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ subscribe kẹ́ ẹ share fídíò náà.